torí pé ní àwọn tí wọ́n ń jìjàǹgbara fún ilẹ̀ Yorùbá yìí àwọn ọlọ́pọlọ ni, àwọn olórí pípé ni, wọ́n ti wo wájú, wọ́n ti wẹ̀yìn, wọ́n ti mọ tí ò ní dá wàhálà sílẹ̀. Ó ní wọ́n fi wò ó pé ní irú system of government wo náà máa gbé kalẹ̀ tí ò ní fa wàhálà, tó bá culture wa mu, tó wá bá àṣà wa mu, tó bá ìṣe wa mu, tó bá ẹ̀yà wa mu. Òun náà ni parliamentary system of government. Ìdí ni pé ní gbogbo ilẹ̀ orílẹ̀ kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ifẹ̀, bí Ìjẹ̀ṣà, Ìgbómìnà, Ọ̀yọ́, Ìbàdàn, Ìbọ̀lọ́, Ìkálẹ̀, Àkúrẹ́, Àwórì, Èkó, Rẹ́mọ, Oǹdó, Ọ̀wọ̀, Ẹ̀gbá, Èkìtì, Ògùn, Ìjẹ̀bú, Ìṣẹ́kìrì, Ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kún. Kálukú máa ní olórí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, ètò ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀. N tó máa pa wá pọ̀ òun náà ní center tá a pè ní olórí tó tá a máa pè ní prime minister. Province máa wà ní ìlú kọ̀ọ̀kan. Ifẹ̀ province, Ìjẹ̀ṣà province, Ìgbómìnà province, Ọ̀yọ́ province, Ìbàdàn province, Ìbọ̀lọ́ àwọn sáìdì Ọ̀fà nìyẹn province, Ìlọrin province. Ó túmọ̀ sí pé ní ará Òkun yóò máa ṣèjọba lórí Òkun, Ọ̀wọ̀ ó máa ṣèjọba lórí Ọ̀wọ̀, Ìjẹ̀bú ni ó ṣèjọba lórí Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà yóò ṣèjọba lórí Ìjẹ̀ṣà, Ẹ̀gbá ó ṣèjọba lórí Ẹ̀gbá. N tó túmọ̀ sí nìyẹn, a ní padà sóko àárọ̀ rárá, kò lè mújà wá rárá, àwọn ọlọ́pọlọ ti ṣẹ́ lórí ẹ̀. Nídìí ẹ̀ ni pé ní with parliamentary system of government tá à ń sọ ni pé center tí wọ́n ti máa pàdé representative ẹ̀yà kọ̀ọ̀kan because gẹ́gẹ́ bí a ṣe sọ pé ní Yorùbá is an ethnic group. Yorùbá náà tún wá láwọn tribes tó tún wà lọ́ndà wọn. So tribe kọ̀ọ̀kan ti ní olórí títí ẹ̀. N tó máa pa wá pọ̀ òun náà ní central government. Àwọn míì wá sọ pé ní ṣé wàhálà ò tún wá ní ṣẹlẹ̀ nísìn ipe central government wọ́n máa make kò ní wà attractive ní center yẹn, kò ní wà attractive. Tí center ò bá ti wà attractive kí ló fẹ́ mú jà wá? Ẹ̀yin kálukú ló ń control resources ẹ kàn máa contribute some certain percentage to the center. It's as simple as ABC. Kò mú jà wá, kò rújú, ẹja bá síbò kejì. Tó fi kún n tó máa pa wá pọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ yí pé ní province ló máa wà. Military, irú àwọn army, irú àwọn navy, irú àwọn air force, irú custom, ìjọba àpapọ̀ ló máa handle yẹn. À ń fún yẹn ní passport ni, à ń fún yẹn ní visa ni, ètò embassy ni, ètò aviation ni, ètò immigration ni, ìjọba àpapọ̀ ló máa ṣètò yẹn. Ẹ̀já tẹ̀síwájú, bẹ̀tà bá wá ń sọ̀rọ̀ nípa pé ní state police, province kọ̀ọ̀kan máa ní ọlọ́pàá títí ẹ̀, province kọ̀ọ̀kan máa control mineral resources tọ́lọ̀ bá bless ẹ̀, province kọ̀ọ̀kan máa ní àwọn community police tiwọn, province kọ̀ọ̀kan máa ní constitution títí wọn, province kọ̀ọ̀kan máa ní àwọn tó ń handle ọ̀rọ̀ court kí ni wọn, province kọ̀ọ̀kan máa ní health system, electricity, province kọ̀ọ̀kan máa ní power tó bá ní agbára ẹ̀ láti generate electricity, railway là ń sọ ní, educational system là ń sọ ní, television station là ń sọ ní, radio station là ń sọ ní, water supply là ń sọ ní, even airport. Province kọ̀ọ̀kan tó bá capable yóò lè ṣe fún rẹ̀. Kí ló fẹ́ mú jà wá? Kò sí nǹkan kan tó fẹ́ mú jà wá. Ìbọ̀lọ́ ó máa lọ́lọ́pàá tiẹ̀ kó control boundary rẹ̀, kó control territory rẹ̀. Àmọ́ tá a bá ti ń sọ nípa pé ní army torí external aggression tó fẹ́ wá attack wa. A gbọ́dọ̀ ní kíni? A gbọ́dọ̀ ní central army, a gbọ́dọ̀ ní central navy àti air force. Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa passport ni no, central government ni. Láti wá make it less attractive, ó ń túmọ̀ sí pé ní nínú àwọn representative tó bá wá lórí province kọ̀ọ̀kan tó ti pàdé ní center, ibẹ̀ ni wọ́n ti máa dìbò yan ẹni tó máa wá jẹ prime minister. Ẹni tó máa wá jẹ prime minister yẹn kò ní ní agbára láti ṣe nǹkan kan without to thought nínú àwọn representative kìíní kọ̀ọ̀kan. Kí ló fẹ́ mú jà wá? Kálukú ló ń control province ẹ̀. Ìjẹ̀bú ò ní ẹ̀tọ́ láti lọ control Ẹ̀gbá. Kí ló fẹ́ wá débẹ̀? No, kò mú jà wá. Níbi tí a ti bá ètò yìí lọ, mo fẹ́ fún àwọn èèyàn ní àpẹẹrẹ kan gẹ́gẹ́ bí ohun tí dókítà wa tán ṣe lálàyé. Gbogbo ẹ̀yin tí fọ́nrán yìí bá dé ọwọ́ ẹ̀, má dá nìkan gbé sílé. Fún àpẹẹrẹ,
lọ́wọ́lọ́wọ́ tí mò ń tà ń ṣe recording lọ́wọ́ báyìí ní Ondo nílùú mi àwọn kan dédé lọ sí ìlú kan tá ń pè ní ọ̀nà àbúṣọ̀rọ̀ ní òkè igbó nílùú Dio Fágúnwà tó kọ ìrìnkèrindò kìnìkan àwọn ìwé Dio rántí bàbá yẹn àwọn China ń wá góòlù ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ondo wọ́n gbé ọ̀nà láti ibẹ̀ lọ sí Ọ̀rẹ́ oníkálukú kan ṣe léyìí tó wù ní ìjọba Nàìjíríà ni láti fìdí ọ̀rọ̀ tí Dr. Aliu tó sọ tó múlẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ máa fi fọ́nrán ẹ̀ hàn yín bàbá wa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ní í ṣe pọ̀ pẹ̀lú torí nílùú Amẹ́ríkà táwa wà yìí sà a ṣe arápẹrẹ pé Navy wà lọ́tọ̀ ni wọ́n dẹ̀ jẹ́ àpapọ̀ náà jọ dúró ṣùgbọ́n gbogbo ìlú wọ̀nyí state wọ́n ń control ara wọn òfin ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ní ọlọ́pàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ifun gan yunifásitì ifun gan kọ́ńtì ó lọ́lọ́pàá tiẹ̀ city gan lọ́lọ́pàá tiẹ̀ ohun tẹ́ ń sọ yìí ó dà àwọn kan sọ pé ajá ni abárawá já ni. ẹ̀ẹ́dá tún dé ládé dáadáa tá bá fẹ́ dé ládé irú Ìlọrin nísìn constitution tó máa súti Ìlọrin province Ìlọrin kò lè jọra wọn pẹ̀lú títẹ̀gbá province ó máa yàtọ̀ gédégbé nítorí kíni nítorí ẹ̀sìn constitution tó máa súti Èkó ó lè yàtọ̀ gédégbé sí títí Ìbàdàn wọ́n máa wo àṣà àti ìṣe ìlú yẹn àti the way method bọ́n ṣe ń ṣe ètò ìjọba wọn láti ilẹ̀ wá òun náà ló máa follow tí ò ní mú ìkùnsínú wá rárá àtọ́ ààrẹ ẹ̀gbọ́n ò ní right kò ní power láti lè tamper pé ó constitution ti tìlọrin kó lọ wojú sí kí ló wá débẹ̀ no tí àwọn aráàlú yẹn bá láwọn ń fẹ́ ń tọ́ máa ṣe ènìyàn táráàlú Ìlọrin bá sọ pé ní ṣẹ̀ríà làwọn fẹ́ ṣe o ebi ìlú wọn ni majority carry the vote wọn la fi ń sọ yí pé ní tí òfin ní mú wàhálà wá òun ni province kò síjà tó fẹ́ mú wá rárá àtọ̀ kò sí nǹkan kan tó fẹ́ mú wá ẹ̀rí sáré wo ìbéèrè kejì yìí lórí ọ̀rọ̀ self determination náà ni bàbá wa ẹ̀ǹso. ẹ ṣeun ibẹ̀ náà la dé tá a bá sọ̀rọ̀ self determination òmìnira ara ẹni tí n bá gbà lédè Yorùbá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fún wa lápẹẹrẹ ẹ bá tu ẹnà ń bẹ ẹ tu yẹ́bẹ́yẹ́bẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn á béèrè question lọ́wọ́ ẹ̀ kí lẹ́yìn pé sẹ́fù ní kò yé wọn ni ẹ má bá wọn jà ẹ bá wa mú fọ́nrán yìí tó o bá ti gbọ́ self determination ètò ìjọba ara ẹni Ọlọ́run ọba tó dá wa ó dá ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì wá fi èdè sí wa lẹ́nu èdè tá à ń sọ yẹn kì í ṣagbára wa ó kọ̀máǹdì ẹ̀ ní ẹ máa sọ ìgbìrà ẹ sì ń sọ ìgbìrà lọ ẹ̀yin ẹ máa sọ tápà ẹ sì ń sọ tápà ẹ máa sọ gárà ẹ máa sì ń sọ gárà lọ ẹni tí ẹ máa sọ Yorùbá ẹ máa sọ Yorùbá lọ kí ló dé tí ìlú kan ẹ̀yà kan tó máa fẹ́ kàwé èdè wọn náà wọ́n fi ń sọ tó máa fẹ́ lọ sílé ìwé èdè wọn náà gbogbo tó máa fẹ́ sọ èdè wọn ni Ọlọ́run bá bọ́lọ̀ ṣe dálé ayé nìyẹn ó dá ẹ̀yà ó sì fi èdè sí wọn lẹ́nu èdè tó fi sí wọn lẹ́nu yìí èdè tó ní ẹ ká máa sọ ni so self determination pé self governance láti lè govern ara wa the way bàbá ṣe fẹ́ nípa ètò ìjọba wa ètò ìgbésí ayé wa bàbá ṣe fẹ́ ó sì wà nínú òfin Article 20 of African Charter on Human Rights and People's Rights Human and People's Rights ẹ bá lọ wo òfin yẹn Article 20 pé gbogbo yẹn ní ẹ̀tọ́ a ní ẹ̀tọ́ láti dá dúró a ní ẹ̀tọ́ láìsí pé nìkan bá wa fà á pé láti ṣèjọba ara wa ètò ìjọba wa ní ẹ̀tọ́ láti ṣe ètò ìgbésí ayé wa báwo ni ètò ọrọ̀ ajé wa báwo ni ètò bá ṣe fẹ́ ṣe ìgbésí ayé wa a ní ẹ̀tọ́ láti ṣe a ní agbára rẹ̀ gbogbo àwọn tó máa ti colonize àbí tí wọ́n oppress tó máa fi lè àwọn tó wọ́n oppress yẹn ẹni right láti lè gádà ara yín jọ pé no ẹ̀ ń fẹ́ òmìnira ara yín torí ọlọ́run gangan tó dá wa kò má jí wa papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó fi kálukú wa sí tá bá sún síwájú ńgbà tí Article 20 tó ti sọ gbólóhùn yẹn Article 20 tá a dákọ̀ yìí a sọ pé ní African Charter ó àwọn ọwọ́ náà gbogbo àwọn head of state African countries náà ló jọ buwọ́ lù ú
ipe a ní ẹ̀tọ́ ṣẹ́ tó ẹ̀yà tó bá fẹ́ dá dúró kó máa ṣèjọba rẹ̀ ó ní ẹ̀tọ́ láti lè ṣe yẹn. Tó ìjọba wa sì fọwọ́ sí ìwé yẹn, ṣùgbọ́n tá bá wá lọ wo Decree 24 of 1999 táwọn ṣe fúnra wọn, àwọn lọ kọ síbẹ̀ ipe ní a lè pín ẹwò jòòrò, ipe a lè pín rárá. Ibi tọ́lọ̀ ti wá mú wọn ó ní Article 20 yẹn, ibi tọ́lọ̀ ti mú wọn nìyẹn. Tọ́lọ̀ tún wá mú wọn, tẹ́ bá tún wá wo resolution General Assembly of the United Nations on the 13th of September 2007. Àwọn náà tó declare rẹ̀ gbogbo àwọn ẹ̀yà tó jẹ́ pé ní èdè kan náà ni wọ́n ń sọ, ẹ̀yà kan náà ni wọ́n, ìṣesí kan náà ni gbogbo nǹkan kan náà ni wọ́n ní ẹ̀tọ́. Ó wà nínú Article 1 àwọn tẹ́ bá wo nínú Article 1 ẹja sún síwájú, Article 1 àwọn ó wà níbẹ̀, Article 2 ó wà níbẹ̀, Article 3 sọ̀rọ̀ nípa ẹ̀, Article 4 ń sọ̀rọ̀, gbogbo tó ń sọ náà ni pé ní àní alẹ́tọ̀ láti lè ṣètò ìjọba, ètò ọrọ̀ ajé yín ẹ ní ẹ̀tọ́ láti lè ṣe. Article 1, 2, 3, 4 ó wà níbẹ̀ ti United Nations tó bá fẹ́ lọ wò kó lọ wò, torí àsìkò la fi ní ká máa mú un ní sáré even tẹ́ máa Article 5 wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ wá wo pápánbárì ní pé ní nígbà tí kóòtù ti tó wà ní Ìbàdàn lórí ọ̀rọ̀ ti Sunday Igboho, wọ́n wá sọ̀rọ̀ pé ǹjẹ́ àti ẹ̀lẹ́tọ̀ọ́ kóòtù Nàìjíríà nìyẹn, ǹjẹ́ a ní ẹ̀tọ́ láti lè béèrè fún self determination, ǹjẹ́ alẹ́tọ̀ọ́ kóòtù bá declare judgment yẹn, ó wà nínú Tribune newspaper, òun náà ni wọ́n ń wò láwọn yìí. Court declares Yoruba nation agitation legal, says self-determination is a human right. Ẹ̀tọ́ ọmọ ènìyàn ní láti lè béèrè fún. Ọ̀rọ̀ ti clear nísìn. Court ló sọ bẹ́ẹ̀, mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Court ló sọ bẹ́ẹ̀. Ó wá fi hàn pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fọ́nrán yìí lọ́wọ́, tẹ́ ẹ ti ní, tẹ́rù ń bà, tọkàn yín ò balẹ̀ wípé 1999 constitution kò sáàyè nínú ẹ̀. Wọ́n mọ̀ọ́mọ̀ gbé wá, kì í ṣe constitution àwọn èèyàn, àwọn bíi mẹ́rin bíi mélòó kan náà jókòó sínú yàrá tí wọ́n mọ̀ ògógóró yó tí wọ́n kọ́. Ẹ gbọ́ dáadáa ní ti dókítà wa sọ yìí o. Kóòtù sì sọ wípé nílẹ̀ Nàìjíríà tán ti ṣòjóró yẹn gangan wọ́n ní ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Ẹni bá wá béèrè irú ìbéèrè lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ mú gègé yín. Ẹ̀yin tí ẹ̀ ń pín ètò yìí, tẹ́ ẹ̀ tún pín fọ́nrán yín, tẹ́ ẹ̀ tún wá pín CD àti memory card fún gbogbo èèyàn, àbí tẹ́ ẹ̀ support ẹ̀. Mo pàṣẹ, ẹ ò ní kú dọmọ yín nù, wọn ò ní dìkú mọ́ yín lé láṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ rẹ̀ o. Ẹ jẹ́ àtẹ̀síwájú bàbá wa. Mo rò pé ní gbogbo wọn rí Saturday Tribune, wọ́n rí lójú fọ́nrán yẹn. Òun làwọn wò yìí gédégbé. Tọ́ sódà ìwọ tó bá rú lójú kó lọ wò. Court declares Yoruba nation agitation legal. Abatún síwájú. Self-determination and Sharia. Islam jẹ́ ẹ̀sìn àlàáfíà. Ẹ̀sìn àlàáfíà ni Islam. Ó sì fún àwọn èèyàn ní ẹ̀tọ́. Ó sì fún àwọn èèyàn ní ẹ̀tọ́ láti lè dá dúró, láti lè ṣèjọba ara ẹni. Torí pé Islam ò fààyè gba ká yanra ẹni jẹ. Islam ò sì wá kò tún wá fààyè gba pé ní kẹjẹyàn nípa kan láti wá ṣẹ̀sìn. Ẹ̀sìn gan Ọlọ́run ò jẹ́ yín nípa láti ṣe. Let there be no compulsion in religion. Don't force anybody. Ẹ̀sìn gan nìyẹn gan ọ̀rọ̀ ẹ̀sìn tún lélẹ́yìí. Ẹ má jẹyàn nípa lórí ẹ̀sìn. Ká tó wá sọ yí pé ní ẹ̀yà tí èsì ẹ̀yà kan náà kí wá ṣe pé dandan gbogbo tipátìkú kò rárá o. Kò sínú Al-Quran pé kẹ̀sí bẹ́ẹ̀. Islam tún fẹ́ kẹ́ wà at peace pẹ̀lú àwọn ẹ̀sìn oríṣiríṣi kẹ́ wà at peace pẹ̀lú wọn. Ẹni tí a bá ti rí tó ń ṣe jàgídíjàgan pẹ̀lú ẹ̀sìn kan àbí nǹkan kan, Islam ò ràn. Islam kò ràn léèyàn. Islam sì recognize sovereignty ìlú kọ̀ọ̀kan. Òun ló fà tẹ́ bá lọ wo Organization of Islamic Conference Charter Article 1/3 kan lọ wo.
one of the objective for OIC ó ní pé kó respect self-determination ìpè ní a fẹ́ ṣèjọba ara wa, a fẹ́ dádú, a fẹ́ govern ara wa without any interference in the domestic affairs. Láì tọwọ́ tójú bọ ètò ìjọba ìlú kan àbí ẹ̀yà kan, wọn ò ní right àti tọ́bọ̀, wọ́n respect sovereignty ìlú kọ̀ọ̀kan. Torí pé kí ni Ọlọ́run ọba tó dá gbogbo wa, ó ti create a boundary, kì í ṣe artificial. It's not artificial boundary tá à ń lò yìí. No! Boundary tọ́lọ́run gangan tó ṣe, àti mọ boundary ibi tó ń pè nílẹ̀ Yorùbá. Òun la fi ń sọ fún àwọn èèyàn, ìwọ tó bá ti wà nínú struggle yìí tó ń ṣèṣe pé ó jà, ó ṣe kíní kan, ó sí nínú àwọn tó ń jà fún self-determination. Self-determination is not about violence. It's not about bloodshed. Whoever is calling for violence or bloodshed, no, nǹkan mi ló ń ṣe yẹn. Ó ti kùnà, ó gbọ́ yé rárá àtọ́. We are in 21st century. Ọpọlọ àti wisdom ni wọ́n fi ń ṣerú eléyìí, wọ́n fi ń jìjà yìí. Kì í ṣe pé jà pé màá jà. No. Àwọn èèyàn yín ni ẹ bá sọ̀rọ̀. Ẹ̀já tẹ̀síwájú. Tẹ́bá tún wá wo 1994 Arab Charter on Human Rights. Àwọn ló compose yìí o. Àwọn Council of League of Arab States. Ó wà in part 1, article 1. Kí ló ń sọ? Only all people have right of self-determination. All people, gbogbo ènìyàn, wọ́n ní ẹ̀tọ́ pé àwọn fẹ́ dá dúró, àwọn fẹ́ ṣèjọba ara ẹni, ó wà ńbẹ̀. Even tẹ́ bá tún wá wo Iranian constitution gan, article 56 of the Constitution of Islamic Republic of Iran. Ó dá tún sọ the same thing. Ṣé ń gbọ́ o? Ọlọ́run ọba ló ní agbára lórí gbogbo ayé àti lórí èèyàn. Gbogbo agbára ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà. Òun gangan tó sì ṣe ìṣègbésí ayé wa, destiny wa, Ọlọ́run ti parí gbogbo ètò. Ṣùgbọ́n kò wá sọ pé kí àwọn kan wá máa wá jàgàbá lórí ẹnìkan by force rárá. Kò sí nínú òfin. Kò sí nínú òfin. Àwọn Islamic Republic of Iran là ń sọ yìí ní sí o. Ìwọ tó bá rú lójú lọ wò torí àsìkò ní ẹja sún síwájú. Torí time question pọ̀. Ọ̀nà wo wá nílẹ̀ fi lè ṣe kíní yìí ní tùbínú bí tí ò ní sí wàhálà. Bàbá wa, òun náà ni organizing peaceful rally. Rally tí ò ní mújà wá, rally, peaceful rally. Gẹ́gẹ́ bí irú àwọn rally tí wọ́n ti ṣe kọjá yẹn, tí ò ní sí ìjà rárá. Organizing what? Conferences, lectures, seminar in and out of Nigeria. Massive grassroots awareness campaign in every nook and cranny of Yoruba land. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, peaceful rally. There's a peaceful rally, lectures, seminar, láì bá yẹn jà. Ẹni tẹ́ bá ti rí tó bá ti ń bú ẹ̀yà kan nítorí ọ̀rọ̀ pé ó fẹ́ dá dúró, kò gbọ́ yé. Kì í sọ̀rọ̀ self-determination ló ń ṣe, nǹkan mi ló ń ṣe. Tó wá pé ní self-determination ni. Even UNPO, ìlú tó jẹ́ mẹ́mbà UNPO tóun náà ń fẹ́ pé ní káwọn ó dá dúró, wọ́n fún wọn ní warning pé without violence, láì sí wàhálà, láì sí ìfàsí pé ẹ fẹ́ jìjà kan rárá, ẹ ṣe nǹkan in a peaceful way, in an organized way. Ẹ ṣe rally yín, gbogbo every nook and cranny, ẹ máa bá àwọn èèyàn yín sọ̀rọ̀, ẹ jẹ́ kó yé wọn kí nìdí kí ni tẹ́ ẹ rí, tẹ́ bá sì wá wò ní tòótọ́. Ẹlíìtì Yorùbá ń jìyà, ẹlíìtì Haúsá ń jìyà, ẹlíìtì Fúlàní ń jìyà, ẹlíìtì Ìgbò ń jìyà, gbogbo àwọn ẹlíìtì kọ̀ọ̀kan, gbogbo àwọn náà ni, àwọn ẹlíìtì yẹn ni wọ́n ń fi ìyà jẹ tálíkà. Wọ́n ń fi ìyà jẹ àwọn aláìní. Àwọn elite àwa dárúkọ yìí, elite Hausa, elite Fúlàní, elite Igbo àti gbogbo àwọn elite ẹ̀yà kọ̀ọ̀kan, àwọn ni wọ́n ń gbádùn. Wọ́n ń fi ìyà jẹ àwọn èèyàn wa. Làwọn wá wò pé rárá o, kò lè máa lọ báyìí. Tó wá tíwájú ò bá ṣe lọ, sẹ́yìn ò sì ní ṣe padà sí ni. Ẹ̀já tẹ̀síwájú. Ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé bàbá wa. Kí wọ́n lọ́nà àbáyọ, òun náà ni referendum. Bàbá wa Dr. Aliu. Kí ni wọ́n ń pè ní referendum? Ìdìbò ni tó máa wáyé láàárín àwọn èèyàn, àwọn ẹ̀yà tá a dárúkọ yìí. Dr. Aliu. Irú àwọn ẹ̀yà wo ni? Kí Yorùbá ó ṣe referendum ti pè láàárín Yorùbá. Ṣé ń gbọ́ mi? Ẹ máa gbọ́ mi sà. Níbi tí ẹ sọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan yẹn pé àwọn elite yẹn, ìbéèrè kan jáde ńbẹ̀ o.
Okay. ǹjẹ́ tó bá jẹ́ pé elite Yorùbá ń gbádùn, elite Igbo ń gbádùn, elite Hausa Fúlàní ń gbádùn, ṣùgbọ́n adùn wo ló wà nínú kéèyàn ń wà gẹ́gẹ́ bí gómìnà kẹ́nu ẹ̀ mọ̀ tọrọ? ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Èkó, ṣẹ́nu ẹ̀ tọrọ. so ó fi hàn wípé àwọn náà wọ́n sì wà lóko ẹrú nìyẹn. lójú tèmi o. gbogbo wa wà lóko ẹrú. Ìgbádùn táwọn ń gbádùn ni pé ní òbítúbitù owó tí wọ́n rí yẹn, ẹ̀mí pẹ́lú omi ń bẹ lórí owó, kò bá kàbùjù jù báwọn lọ, ó máa gba kámú ni kò ní wà wọ́rì. Kò bá kàbùjù jù lọ torí pé owó tó ń rí yẹn, àwọn ẹbí ẹ̀, àwọn èèyàn ẹ̀ ò bá máa sọ́fà, tóun bá ti wà ókè ọ̀rọ̀ ti parí. La fi ń sọ wípé ní ọ̀rọ̀ self determination yìí kìí sọ̀rọ̀ ọjà gíríjà gan. Bí ò bá ṣe wà nínú ìnira, ní Haúsá wà nínú ìnira, ní Fúlàní tálákà náà wà nínú ìnira, ní Ìgbò tálákà wà nínú ìnira. N tó jẹ́ kó máa rí ṣe instrument méjì ni wọ́n ń lò. Wọ́n ń lo ẹ̀sìn, wọ́n sì ń lo ẹlẹ́yàmẹ̀yà. Tá bá ti wá wo nínú àwọn ẹ̀sìn tá a sọ yìí, àtẹ̀sìn kínní àtẹ̀sìn kejì, even tí ẹ má bá láyé, èmi ò rò pé wà nínú ẹ̀sìn pé ká máa yanra wa jẹ, ká máa kówó jẹ, ká máa fìtínà àwọn kan, káwọn kan máa dominate àwọn kan, kò sí nínú òfin o, kò sí nínú òfin rárá tọ̀. Nídìí eléyìí through referendum, Igbo ni ó decide fún Igbo, Yorùbá ó decide fún Yorùbá, Ìjọ ó decide fún Ìjọ. Sóun fẹ́ lọ àbóhun ò fẹ́ lọ, because ó ṣe é ṣe kó jẹ́ pé ní àwọn tún ò fẹ́ self determination yìí, ó ṣe é ṣe kó jẹ́ pé ní wọ́n pọ̀. So kò sí ọ̀rọ̀ fọ́ọ̀sì ńbẹ̀. Through referendum oní ó wá determine ibi táwọn èèyàn bá fẹ́ lọ. Ẹni tó bá mọ̀ pé ní inú ìyà yìí, inú ìṣẹ́ yìí, inú ìgbésí ayé rádaràda yìí náà ló tẹ́ wọn lọ́rùn, no problem, wọ́n máa vote ni. So ìdìbò yẹn ló máa determine, gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ̀já tẹ̀síwájú. Àwa ń sọ yìí pé ní ọ̀nà wọn fẹ́ gbà, òun náà ni peaceful rally, gẹ́gẹ́ bí irú èyí tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá. Jẹ́ ká wo irú àwọn tó ń ṣe wò. ṣé ń wòran o? Nínú gbogbo rally kò sí ìbọn, kò sánìkan báyìí tó kú, wọn ò rìkọ́ọ̀dù pé ẹnìkan báyìí ó farapa. ṣẹ́rí tẹ́ ẹ bá wò ó, àwọn àmọ̀tẹ́kùn tíjọba lọ́wọ́ sí gan wọ́n wà ń bẹ̀, ọlọ́pàá wà ń bẹ̀. Irú rally tá à ń sọ ni, kì í ṣogun, kì í ṣèjà. Àwọn tó ń sọ pé wọ́n fẹ́ kógun lẹ̀, irọ́ náà ń pa. So nídìí eléyìí, rally yẹn lẹ̀ ń wò yìí nísìn, peaceful rally ni. Ọ̀nà téèyàn máa ń kọ́kọ́ gbà náà nìyẹn. Wọ́n bá ti ń ṣe rally yìí káàkiri ilẹ̀ Yorùbá, tó ń ṣe peaceful rally yìí láì fa wàhálà, láì ṣe ní tàjẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ń tà ń ṣe yìí kìí ṣe pé láti lè dá wàhálà lẹ̀ rárá. Kìí sọ̀rọ̀ ọjà, kìí sọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ bú ẹnìkan ẹnìkan fẹ́ bú ẹ̀yà kan. Ìwọ ẹni tẹ́ bá ti tó bá ti dìde, tó bá ti ń sọ nǹkan tó lẹ́lòmíì ń bẹ tó pé ní kìí sọ̀rọ̀ pé ní òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún rárá o. Òun náà kàn sá sí abẹ́ àwọn oní self determination ni, ló wá ń fọgbọ́n láti fi lè dá wàhálà lẹ̀. Irú àwọn ẹni báyẹn kò sí nínú àwọn tó ń jìjà ìjàngbara fún ilẹ̀ Yorùbá. In a peaceful way, in a peaceful way ni ìwọ tó bá ti ń ṣe jàgídíjàgan, o ti kùnà, o sí lọ́nà tó tọ́. Mo sì rí pé àwọn bàbá wa Professor Banji Akintoye, gbogbo ọ̀rọ̀